ọkọ̀ ìkọ́pà márùn bẹ́ẹ̀ o kọ́pà márùn bẹ́ẹ̀ o ẹ wo àwọn ọmọ ọlọ́mọ táwọn òbí ti rí wọn gẹ́gẹ́ bí àṣeyọrí. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run láti padà sí ẹjọ́ gbogbo ẹ̀yin olóríire ẹnikẹ́ni tó bá ti bá ní orí fọ́nrán yẹn jọ ẹ bá ní pín káàkiri ìrànlọ́wọ́ àkọ́kọ́ tẹ́ lè ṣe fún wa nìyẹn ẹ bá wa pín káàkiri kó dé gbogbo gáràjì gbogbo ìletò túrọ̀tù of Nigeria gbogbo àwọn dírẹ́fà mẹ́kìlá ni dírẹ́fà dánfó ni kó dí ọ̀dọ̀ gbogbo wọn látẹ̀kọ́ sí Ìbàdàn ní látàbújá ẹ jẹ́ bá ní pín fọ́nrán yìí káàkiri àwọn tí ń ṣẹlẹ̀ yìí a ní láti máa yànnàná rẹ̀ fúnra wa àdéhùn lélẹ̀ ìkọ́lọ́njọ kọ́mọ́jẹ kárírú ẹ̀ mọ́ òfò lélẹ̀ ọlọ́njọ kọ́mọ́ fòfò sí ẹnì kọ̀ọ̀kan wa mọ́ gbogbo ẹ̀yin dírẹ́fà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa ń lòdù ẹrù ẹjọ́ torí tọ́lọ́hùn bọ́lọ̀ bá ń sọ wa káwa náà máa sọ́ra wa gbogbo ẹni ẹrù tẹ́ bá ti fẹ́ kú ẹ máa chẹ́ẹ̀kì ẹ̀ wò pàápàá jùlọ ẹni tẹ́ bá fẹ́ bá kẹrù tó bá jẹ́ pé ó fẹ́ gbé gáàsì tí gáàsì wà nú ẹrù rẹ̀ ẹ yẹ̀ wò tí gáàsì yẹn bá ti wà ní fífíìlì ẹ má gbé ẹni kó jò dànù gbogbo èrò náà tó bá fẹ́ tìlú kan bọ́ọ̀lù kan kò síbi tí ò sí gáàsì ayé ti lajú ẹ má ti ìlú kan fíìlì gáàsì mọ́ ó ń dá pírọ́blẹ́mù sílẹ̀ ẹ̀rí sẹ́ẹ̀tì yẹn nísìnyí ìyí ló ṣe sábà bí ikú ìyá wa kan wọ́n bọ̀ láti Èkó wọ́n bọ̀ sí Ìbàdàn ọkọ̀ bọ́ọ̀sì lórí méjìlélógún tí wọ́n wọ̀ àṣì ọkọ̀ yìí dírẹ́fà yìí ti kó gáàsì sẹ́yìn ọkọ̀ lórí eré tó ń mú yìí ti mú gáàsì gbiná gbogbo ọkọ̀ lórí méjìlélógún lè pátá ló jóná gbogbo èrò tí bẹ́ẹ̀ pátá ni wọ́n jóná gudugudu tí wọ́n láǹfààní àti ráyè ìjàbọ̀ dírẹ́fà nìkan là ń gbé gbọ́ láǹfààní àti ráyè sílẹ̀kùn tó sábọ́ọ̀lẹ̀ inú ọkọ̀ yìí ibẹ̀ ni ìyàwó ìwọ ọkọlọ́jọ́ kọ́ bá ní sàlékùn kẹ́ wọn gbogbo tí wọ́n fi sílẹ̀ lọ́mọlẹ́bí láàárọ̀ lọ́jọ́ mọ́fà burú ṣe wọn inú ọkọ̀ ìkọ́pà márùn bẹ́ẹ̀ o kọ́pà márùn bẹ́ẹ̀ o ẹ wo àwọn ọmọ ọlọ́mọ táwọn òbí ti rí wọn gẹ́gẹ́ bí àṣeyọrí inú ọkọ̀ ní àtúrí òbí tí wọ́n ló ń tẹ̀lé ọmọ ẹ lọ sí skul láti mọ́nítọ̀ rẹ̀ ọkọ̀ yìí náà gbogbo wọn jóná mọ́ ẹjọ́ bá ní pín fọ́nrán yìí káàkiri gbogbo ẹ̀yin gáràjì ìletò whatever ní ẹrù tẹ́ bá ti ń kó ètò bá ti ní í ṣe pẹ̀lú gáàsì tẹ́ pé gáàsì ni wọ́n fẹ́ kó ẹ̀yẹ̀wò fi júbú ní àrùn wọ́n fi lè kìdárì mọ̀kìrúmọ̀ tún wà ní mọ́rin bí júbú ní láyé júmẹ́rẹ́ lè kàdárì lóòótọ́ ni àmì fọ́lọ́ ń sọ kò gbọ́dọ̀ máa fọkùn ọ̀gẹ̀dẹ̀gùn pẹ́ ìyí ẹ̀jẹ̀ bá ní pín káàkiri ìyá náà lọ́kọ́jọ́ kọ́ bá ní mójú kúrò ní láì fi wọn gbogbo tí wọ́n fi sílẹ̀ lọ́mọ lẹ́gbọ̀n lábúrò ọlọ́jọ́ kọ́ bá ní gáfárà wọ́n yé dórí ọkọ́ inna lillahi wa inna ilaihi raji'un ẹjọ́ torí tọ́lọ́run ẹ bá ní pín káàkiri ẹ wò ọkọ̀ ń rè ẹ wò èèyàn.